àdúà tí bàbá ṣe fún gbogbo markaz kìí ṣe pé kan wá kéwú nìkan mo fẹ́ gba ọmọ kéwú ìwọ Ọlọ́run tí ń bá ń kọ́ wọn jẹ́ ó máa yé wọn jẹ́ kí wọ́n wá rí bí gbé gbà so àìmọye àfáà ló pa ọmọ kéwú ẹ̀ àfáà Adam Yahya so wípé nínú wọ́n mú ẹni tí ó jẹ́ katib adib ní Áfíríkà ń bí àbí ní gbogbo Nàìjíríà wọ́n wá mú àfáà Adam Yahya Al-Fulani tó jẹ́ lára Sheikh Adam yìí náà ni tó bá jẹ́ bẹ́ẹ̀ àdúà tí bàbá ṣe fún gbogbo markaz kìí ṣe pé kan wá kéwú nìkan mo fẹ́ gba ọmọ kéwú ìwọ Ọlọ́run tí ń bá ń kọ́ wọn jẹ́ ó máa yé wọn jẹ́ kí wọ́n wá rí bí gbé gbà so àìmọye àfáà ló pa ọmọ kéwú ẹ̀ àìmọye àfáà ló tẹ ọmọ kéwú ẹ̀rì Sheikh Adam ò ṣe bẹ́ẹ̀ ويستقي الله ما يرضى ويغتار ويستقي الله ما يرضى ويغتار الاصطفاء اختيار àti rídọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló papọ̀ ló rìn lára Sheikh Adam àti iṣẹ́ tí wọ́n ṣe ní gbogbo wa rídọ̀ láì náà ló bẹ lára gbogbo wa ìsìfáwọ̀ Ọlọ́run ló wà lára wa ìhtìyàrù Ọlọ́run náà ni ṣe bí àwákọ́ la ṣẹ̀ṣà wípé ibi tí mo fẹ́ kéwú nì Ọlọ́run ló ṣẹ̀ṣà ẹ̀ bẹ́ẹ̀ ló darí wa kódà bí i bá lérò ẹ̀ tọ́lọ́wọ̀n bá lọ́wọ́ sí kò ní gbàbẹ̀ bàbá sọ wípé ń jọ kan ní wáàsí ìpẹ̀lẹ̀ bá ń ṣàdúà ẹ máa ń ṣe wípé kí ni áyà yìí wọ̀làkọ́dí kára bàbá ní ẹ má ṣì mí gbọ́ ìjọ tí wọ́n fẹ́ sọ gbólóhùn tí wọ́n fi lé ní ẹ kan tó kááyà wípé wọ́làkọ́dí kára gbogbo yí ẹ máa kí ọmọ markazi pé wọ́làkọ́dí karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila in tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ karama ohun filbahri filbarri walibahar ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا so wájú náà lẹ́mà wà wájú náà lámà wà so ẹ̀yìn náà tó ní ẹn tí àgbọ́dọ̀ má máa rí àtakò àgbọ́dọ̀ má máa rí ìlara tọ́lọ́n bá ti ṣoore fẹ́ dá so kéta kéèrò ẹ̀gàn gbogbo ẹ máa rí ẹ máa bá parí pé sáwọn nìkan náà ni
sáwọn nìkan náà ni ẹ ń sọ̀rọ̀ gbogbo àfá ẹ ń ṣe kìníkan ṣe ṣe Adam nìkan làfá ni bí kìí ṣe pé nítorí pé ṣe Adam jẹ́ bàbá mi àmọ́ tó bá jẹ́ ẹ̀jẹ́ nítorí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ bàbá mi tó jẹ́ náà ni ẹ̀mí náà ó dá kí n sọ pé tọ́lọ ń ṣe fún rẹ̀ kí n mọ̀ kí má yàrá ọmọ Núà tí ó mọ̀ tọ́lọ ń ṣe fún bàbá rẹ̀ kílẹ̀ bá rí pé ó wí ṣe rí bàbá rẹ̀ ní ọ̀dà mo mọ̀ tọ́lóore tọ́lọ ń ṣe fún bàbá mi Ọlọ́run sì ní kí n mọ̀ bó ti tó ètò orí ẹ̀ kò jọ mí lójú rí wàláhì làzím kò jọ mí lójú rí wípé in tí mi ò bá rí tí bàbá mi ò bá kí ń ṣe ẹnìkan ò ní gbé wá láti ibìkan ìyà máa wádìí fún ni ń wádìí fún ẹn tí bàbá mi ò ṣe yẹn tí mo torí mo gbà pé ẹ̀tọ́ ló ṣe ojú ọ̀nà ló sì wà. Habibal malayina rukuna safa mudiran limarkazina zalula la anta al-imamu taqudu lana bitawiyati dini da bid-du'a حبيب الملايين ركن الصفا مدير